ọ̀rọ̀ yìí wá dójú ẹ̀ o. Abọ́lọ́rẹ̀ Legacy tó ti ké gbàjarè ó ti ké bò sí báyìí wípé àwọn kan gbìmọ̀ láti dá ẹ̀mí MC Olúọmọ légbodò láti assassinate Olúọmọ àtòun gan fúnra ra àwọn. Ó lágbára. Ọ̀rọ̀ àwọn ọmọ National Union ti wá dójú ẹ̀. Bẹ́yìn yóò bá kú gbàgbé wípé ọ̀rọ̀ ipò state chairman ló kọ́kọ́ di fàǹfà láàrin àwọn ọmọ ẹgbẹ́ National Union ní Lagos State láàrin MC Olúọmọ àti Tafasego kó tó di wípé wọ́n padà wá fa MC Olúọmọ kalẹ̀ gẹ́gẹ́ bí national president wọn. Ọ̀pọ̀ sì ń wò ó lẹ́yìn ìgbà náà wípé ó ṣàyẹ kí ìjà wọn kó ti lodò lọ sinmi. Ṣùgbọ́n ẹ̀yin èèyàn ó dàbí wípé season film ni ọ̀rọ̀ ìjà wọn tó ń lọ yìí o kò tí ì ṣetán láti end anytime soon nítorí nínú fọ́nrán yìí Abọ́lọ́rẹ̀ Legacy tuntun kẹ̀kẹ́ ọ̀rọ̀ kalẹ̀ ó tún ṣàlàyé rẹpẹtẹ nípa bí àwọn kan bí wọ́n ṣe ń gbìmọ̀ láti dẹ́mi MC Olúọmọ àtòun fúnra ra àwọn légbodò. Ta làwọn tí Legacy fi ẹ̀sùn yìí kàn tó fi allegation yìí kàn torí ó ní evidence ń bẹ ńlẹ̀ tóun ó fi kín ọ̀rọ̀ ọ̀hún lẹ́yìn tó sì ṣe wípé bí nǹkan kan bá ilé ṣẹ̀mí òun àwọn ilé ìlú ò ní go scot free o. Ẹ wò ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. Bákan náà Abọ́lọ́rẹ̀ Legacy tún wá gbé assignment lé àwọn tó ń ṣe àkóso ẹgbẹ́ wọn ní Lagos State àwọn state secretary àti chairman wọn ó gbéṣẹ́ lé wọn lọ́wọ́ wípé lórí ọ̀rọ̀ kan tí ìkan nínú àwọn boys Istijaba tó sọ sí MC Olúọmọ lélẹ́yìí tó ní ó fi tàbùkù Olúọmọ tó jẹ́ national president àwọn nítorí lẹ́yìn ìgbà tí Olúọmọ ti di national president tán ó ní arákùnrin ló tó sọ̀rọ̀ yìí. Kí lọ̀rọ̀ tó ní ìkan nínú àwọn bọ́ìsì Istijaba sọ sólúọmọ. Ẹ wò ẹ jẹ́ àjẹjọ wò fọ́nrán ẹ̀yẹ èèyàn ká tún jọ gbọ́ gbogbo ọ̀rọ̀ rẹpẹtẹ tí Abọ́lọ́rẹ̀ Legacy tó sọ nínú ẹ̀. Kẹ́dẹ̀ máa bá mi fòpinion tiyín sí comment. Ẹ má gbàgbé tẹ́ ẹ bá ti follow wa ẹ máa rí link kan lábẹ́ fídíò yìí tó máa gbé yín tààrà lórí Facebook page wa. Ẹ máa follow DigiNaija Online TV lórí Facebook. Ẹ máa subscribe lórí YouTube. Ẹ máa bá mi like video. Ẹ máa bá mi share kó máa lọ lórí ayélujára. Ẹ jẹ́ ká jíjọ wo fọ́nrán yìí. Bàbá Alhaji Ọláìyá ẹni Legacy ò gbọdọ̀ rìn kí wọ́n mọ̀ kó ó wọ̀lú ẹ lọ gbọ́ dáadáa. Mi ń ṣe kọ̀mítà, mi ò pààyàn, mi ì ní mọ́ drag case, èmi àti ẹnì kan ò jọ drag kankan débi kan. Ẹni tó bá mọ̀ pé èmi àtòun lẹ́jọ́ kó pè mí lẹ́jọ́. Mo wá sí Nàìjíríà mo ń yìn mo ń yàn, mo ń lọ mo ń bọ̀ mo ń ṣe, mo wá sí Nàìjíríà dáadáa. At least in a year, mo wá sí Nigeria 3 times in a year. Ma wá sí Nigeria, mo dẹ̀ máa ń rìn, mo dẹ̀ máa ń yan, mo máa tún ṣe eré mi ló máa ṣe fàájì mi. Tó bá mi wá sílé Olúọmọ kó wá bá mi ńbẹ̀. So wá láwọn tí mo believe pé àwọn tẹ́ ń rò yẹn pọ́n lè pè mí lẹ́jọ́. Àwọn èèyàn ò lè pè mí lẹ́jọ́, ta ló máa pè mí lẹ́jọ́? Tí ló bá bí mi máa play, máa gbé Tọ́ba jáde wá, bẹ́ẹ̀ mi ò sí mo fẹ́ dà papọ̀, mo fẹ́ bá àwọn ọ̀gá wọn kọ́kọ́ fàánà kí tó padà wá. Mo sì ń bọ̀ ńbẹ̀ yẹn. So ṣé Tọ́ba ló máa pè mí lẹ́jọ́? Tí Tọ́ba bá pè mí lẹ́jọ́ ẹ̀wọ̀n ló máa kú sí. Ṣé Jplan ló máa pè mí lẹ́jọ́? Tó bá pè mí lẹ́jọ́ ẹ̀wọ̀n ló máa kú sí. Ta ló fẹ́ pè mí lẹ́jọ́ nínú wọn? Àwọn wo? Ta ló máa pè mí lẹ́jọ́? Kò sẹ́wọ̀n tó lè pè mí lẹ́jọ́ ní gbogbo àwọn yẹn. Àwọn yẹn ò lè pè mí lẹ́jọ́. Wàláì wọn lè pè. Wàláì ó dà mo challenge Tọ́ba bí ere. Tọ́ba bí ere. Jplan Tọ́ba bí ere. Pè mí lẹ́jọ́. But wọn lè pè mí lẹ́jọ́ kàkà kó pè mí lẹ́jọ́. Ikú ni wọ́n plan fún mi. Ikú. Wọ́n plan ikú. Mo dẹ̀ mọ̀ wọ́n dáadáa. Gbogbo nǹkan tó lè plan mi náà ti send ẹ ọmọ fídíò mọ àwọn fídíò tí mo ti ṣe mọ àwọn kan mi tí mo ti ṣe mọ nǹkan tí mo ti tẹ̀. Gbogbo ọ̀nà tí Tọ́ba lè gbà gbogbo structure tó lè lò gbogbo ẹni mo ti block. Mo ti ṣẹlẹ̀, mo ti jùlẹ̀, èyí tí mo ti record jùlẹ̀, èyí tí mo ti sọ́lẹ̀, gbogbo àṣírí tí mo ti tú kalẹ̀, tí mo ti tó ti wà nínú archive tí mo ti tọ́jú ẹ̀ padà wé. Tẹ́lẹ̀ tí bá ṣe gbà báyìí, tẹ́lẹ̀ tí bá ṣe wọ́n máa bẹ̀rẹ̀ sí ní release gbà. Ó máa ṣẹ̀wọ̀n tóun tọ́mọ tìyàwó tí gbogbo ọjọ́ máa ṣẹ̀wọ̀n kú ni. Tọ́wọ̀n tiẹ̀ ní lọ tí ò tiẹ̀ lè lọ. Kò tí yẹn ò lọ. Ṣé Jplan ló àwọn èèyàn èmi mọ̀ wọ́n ìyẹn dáadáa. Àkọ́ tí mo sẹ́ẹ̀tì ilẹ̀ fún Tọ́ba ò dá rárá tó bá gbórí wá. Àyàfi kó ya pẹ́ mi. Kí ló Tọ́ba yẹn kó pẹ́ mi tí Tọ́ba bá pẹ́ mi kan tó wà nílẹ̀ ò dá rárá. But mo kàn fẹ́ dúró báyìí. Mo kàn máa wash báyìí. Mo kàn wash. Bẹ́ẹ̀ mo máa jẹ mọ́sà wọn létí tí. Mo máa jẹ mọ́sà wọn. Ọlọ́run ajé máa jẹ mọ́sà báyìí. Tí Jplan bá gbórí wá ó máa ṣẹ̀wọ̀n ó máa ṣẹ̀wọ̀n kú. Tó bá gbórí ó máa ṣẹ̀wọ̀n. Irú àwọn kí wá lọ sẹ́kọ̀ọ́ kan wá ní. So wọn ò lè pè mí lẹ́jọ́. The only thing tó lè ṣe ni pé wọ́n fẹ́ pa Olúọmọ.
wọ́n fẹ́ pa Olúọmọ, wọ́n fẹ́ assassinate Olúọmọ, wọ́n fẹ́ pa Legacy tó confam tó wà ńlẹ̀. Ṣẹlẹ̀ kí n gbé yín, ẹ má gbé yín débẹ̀, ṣẹlẹ̀ kí mi ní gbé yín débẹ̀, ní má gbé yín débẹ̀. Ṣé mi? Ṣé àwọn lè ti wò lè, ṣé àwọn lè ti mọ múlẹ̀ pọ̀ yìí? Ẹ yẹ kẹ́ mọ̀ pé àwọn èèyàn mo jẹ mọ́ sáwọn létè tí mi tí ìfẹ́ run. Tí bá sọ fún yín pé episode wà ńlẹ̀, ó kún dẹ́dẹ́. Náà episode, àwọn episode mi wà tí mo ti ṣe kalẹ̀. Tó yẹ kó tó bá play ẹ̀ fún, tó bá play ẹ̀, tó bá gbé déwájú ìjọba, tó bá play ẹ̀ fún ìjọba, ó kò mi ìfẹ́ mọ̀ kí tó bá mọ̀, kó mọ̀ commission, kó mọ̀ IG kò lè lọ. Tó gbogbo ayé máa dá sí, gbogbo wọ́ọ̀dù gbogbo ayé máa dá sí. So àwọn èèyàn ò ní ṣe, àwọn èèyàn ní nǹkan tó máa ṣe fún mi, ní nǹkan tó máa ṣe fún mi torí mo ti iṣẹ́ tó bá mo ti parí ẹ̀, mo ti done, seal and done and iṣẹ́ àwọn gbogbo àwọn yẹn mo ti parí ẹ̀, mo ti seal ẹ̀, mo ti done ẹ̀, mo ti done and dusted. So mo kàn tí wọ́n kàn ní máa kàn fọwọ́ yẹn wá, tó ọ̀bá wa tọ́ mi wá mi nílò. Bọ́ ọmọ kan máa jẹ́ mọ́sàn àwọn létí pé mo rí yín o. Àbí tó bá àbó fẹ́ kí nǹkan tó sáré ṣe recently àbó fẹ́ kí sáré sọ gbogbo ẹ̀rọ ló ń sọ̀rọ̀. Tó sọ fún ẹ pé bí n wo show ẹ, àwọn play ẹ̀ fún mi ni, ẹ̀yẹ́ tó sọ pé ẹ̀yin show ẹ ni mo máa gbogbo ìkòkò tí ìyá ni, ó yẹ kí n máa ju kò sẹ́rí kò sọ̀rọ̀ bí ọ̀rẹ́ mi ọ̀kan lọ́mọ ni. Bọ́ àgbáwo Legacy mo kàn máa lẹ̀. Ṣé o mọ̀ pé he who beat the drum of violence must surely dance to it. Tó bá jẹ́ street ìgboro, tó bá jẹ́ street level, tó bá ti ṣàmọ̀ gboro gbàgbàgbà, tó bá èmi kọ́ ni mo lọ ta sí wọn, àwọn ló wá ta sí mi. Tó bá ti kọjá wá sórí line mi, èmi náà ní kọjá lọ sórí line wọn. Àwọn ló kọ́kọ́ wá ta sí mi gbàgbàgbà, mo lè dá wọn padà. Ẹ padà, abẹ́ ya wèrè. Ẹ padà. So màtọ́lẹ̀ padà tọ́lẹ̀ ti dúró sórí ọwọ́ wọn yẹn. Why? Tá bá ní kó lè sá tó bá ti sá. Tá bá ní kó ju tọwọ́ rẹ̀ tó bá ti ju tọwọ́ rẹ̀, ṣé mo kó yẹ kí ìwọ náà lè kó fi wọ́n lẹ̀ kó máa wò ni. So when Toba tí ò ti wá sórí line mi, kó wá cross line mi, why tèmi wá fẹ́ lọ máa bá? Èmi náà wá fílẹ̀ sórí line yẹn. Nígbà tí J-Plan ò bá ti wá, why tèmi náà fẹ́ lọ bá? Mo ń tẹ̀lé wọn. So mo rí nǹkan tó àìmọye nǹkan mi tí mo rí tó ń ṣe, mi tí ìwò bẹ̀. Bàtà tí wọ́n máa padà wá fún, ó máa mọ̀ lára, tó bá máa mọ̀ lára. Ọlọ́ mi ìfẹ́ mọ̀ Godfather tó bá ní, tó bá dé tí máa jókòó ti màtá Toba, tí máa jókòó ti màtá Toba, àwọn bí kò lè lọ, ọgbọ́n ẹ̀tẹ́ kò ní lọ. Ẹ̀yìn tó ṣe bá sọ nígbà gbogbo ìpè tó ń ṣe fún mi, olórí burúkú ni ọ̀pẹ́, ó ń fi rinlẹ̀. Gbogbo àwọn tó kọ̀kọ́ kúkọ́ ń pa Olúọmọ yẹn tó ń pòsì ẹ̀, Toba ló ní kọ́ pòsì ẹ̀ ní ẹ̀ wọ́n ń complain pé wọ́n pòsì kan àbí kọ́ máa pòsì ẹ̀ kí ló kàn anybody pòsì kan recently ni àbí tí wọ́n sọ pé Toba tó bá ń wò mí báyìí wọ́n mọ̀ pé ọ̀rọ̀ tó sì sọ recently ni Yorùbá lè mọ̀ pé mo mẹ́pọ̀n ẹ̀ dání, ẹ̀pọ̀n ẹ̀ wà láàyè tí wọ́n kọ̀ wọ́n tó báyìí ní kò máa ń pa mí, ẹ̀pọ̀n ẹ̀ wà lọ́wọ́ mi báyìí, ẹ̀pọ̀n ẹ̀ wà Ọlọ́run, ẹ̀pọ̀n Toba wà lọ́wọ́ mi àmọ́ rárá ródóródó báyìí, but nǹkan ẹ̀kọ́ ni mo ò ní lọ bá yín, mo ò dẹ̀ ní lọ bá yín lọ wá máa jókòó báyìí ni tí bá ti cross leg mi báyìí tí bá ti rí pé ti wá fún mi wọ́n ní ẹ padà yín wèrè. But nǹkan ẹ̀kọ́ tó ń ṣe ni wọ́n fẹ́ pa Olúọmọ, ẹgbà ẹ̀ náà tiẹ̀ dáhùn tó bá tásìkò máa episode ẹ̀ wá o, wọ́n fẹ́ pa Olúọmọ, wọ́n fẹ́ assassinate Olúọmọ, wọ́n dẹ̀ fẹ́ pa mí, èmi náà fúnra mi wọ́n fẹ́ pa mí, but wọ́n fẹ́ pa Olúọmọ, ó garanti. Tó bá ti rìn wá ń gàgédé bẹ́ẹ̀, a máa jẹ́ kí gbogbo olè rí. A máa ṣiṣẹ́ lójú eégún, a máa ṣí episode yẹn fún yín. Ẹ máa rá àwọn tó wà núgò. Bí mo ṣe ń sọ yàyà wọn àti máa já pé wèrè yìí ti mú wa. Mo mú yín náà, mo mú yín. Èmi tí mo sọ pé ẹ̀pọ̀n yín wà lọ́wọ́ mi ṣe pé mò ń ṣeré. Ẹ̀pọ̀n yín wà lọ́wọ́, ní tí wàá bá wọn yẹn, Legacy fáwọn yẹn lẹ́jàre. Bọ̀bọ̀ kan wà. Bọ̀bọ̀ yẹn ọmọ Istijaba ni fídíò ẹ, bọ̀bọ̀ ọmọ Istijaba yìí tó wà Ankara ní after tí Olúọmọ ti emerge as National Union NURTW president. Bọ̀bọ̀ yìí wá ní gods, mi ìfẹ́ fún popularity ni, ó wá ní gods láti lọ ṣe fídíò again after tó Olúọmọ ti di president. Ó lọ ṣe fídíò tó wá ṣe yìí, ó wá ń gbé Olúọmọ ṣépè ńláńlá tó ń pè ní Goliath.
ó ń pe Olúọmọ ní Goliath, ó ń ṣépè fẹ́mi náà, ó bú mi o, ó ṣépè fún Olúọmọ. Now mo wá ń fi medium yìí mo wá fi ń sọ̀rọ̀ sí Lagos State NURTW ń direct wọn síbẹ̀ pé ṣé bí nǹkan yẹn ṣe máa lọ nìyẹn. ẹ̀yin èèyàn ẹ bá mi note ọ̀rọ̀ tí mo sọ lálẹ́ yìí, tẹ́ bá lè bá mi cut ibẹ̀ cut. After tí Olúọmọ ti emerge as National Union President, ọ̀bọ̀n yẹn sọ oríṣiríṣi ọ̀rọ̀, ó dẹ̀ ń gbé Olúọmọ ṣépè, mo dẹ̀ mọ̀ pé ó wà ní under, ó dẹ̀ ń ṣiṣẹ́ lọ́ndà NURTW Lagos State ní under Istijaba, precisely under Istijaba ló wà, ó ń lo channel Istijaba, ó fi ń ṣépè fún National President NURTW. Now the secretary to the Lagos State NURTW, mo believe pé ẹ máa look into that video, mo dẹ̀ mọ̀ pé máa gbégbèsè lé lórí. mo ń sọ̀rọ̀ pẹ̀lú làákàyè tèmi, mo wá fi àdírẹ́sì Lagos State NURTW wípé ìjìyà tó bá yẹ àti n tó bá yẹ àti ìgbésẹ̀ tó bá yẹ sírú ẹni bẹ́ẹ̀ tó ń sọ̀rọ̀ ṣàkàṣàkà sí NURTW president tó dẹ̀ jẹ́ pé Lagos State wà lọ́ndà NURTW Abuja. bọ̀bọ́ yìí tó jáde, èèyàn tó lè jáde tó bá jẹ́ pé gbà tí Olúọmọ ti di president tó ń bú èébú tó ń sọ̀rọ̀ tó ń ṣe gbogbo ẹ̀, àmọ́ sọ pé ìwẹ́ wọ́n ń tara ìjà wà nǹkan. After tó Olúọmọ ti emerge, I think àná alánà yìí ló yìí ṣe fídíò yẹn tó ló ń sọ̀rọ̀ pé ó ti sá lọ sí kinní kan, ó ti sá lọ sí kinní kan, kò ì tó bẹ́ẹ̀ kò lè padà wọ́n ti kẹ́rù ẹ̀ jáde, ó ṣàǹsọ oríṣiríṣi ọ̀rọ̀, ó ń bú Olúọmọ, ó ń ṣépè, tí mo dẹ̀ mọ̀ pé the secretary to the Lagos State and the entire Lagos State as a whole ni mo ń bá wí, ni mo ń bá sọ̀rọ̀ wípé a fẹ́ wo irú ìgbésẹ̀ tẹ́ máa gbé lórí ẹni bẹ́ẹ̀. Ká ní kì í ṣọmọ ẹgbẹ́ ló ń sọ̀rọ̀ yẹn, a ní kì í ṣọmọ ẹgbẹ́, ṣùgbọ́n mo nígbàgbọ́ pé ọmọ ẹgbẹ́ ni, ó dẹ̀ wà lọ́ndà ẹnìkan. Mo dẹ̀ rò pé ó yẹ kí Lagos State NURTW kí ẹ gbé ìgbésẹ̀ tó bá yẹ lórí ẹni bẹ́ẹ̀. Tá a bá wá rí ìgbésẹ̀ kankan tí ẹ gbé lórí ẹni yìí, a ṣe ọ̀rọ̀ sínú, a ṣẹkù. To the secretary to the Lagos State, wọ́n lè máa ní àwọn ògbọ́rọ̀ yìí, Comrade Teslim, wọ́n lè láwọn ògbọ́rọ̀ yìí, Lagos State láwọn ògbọ́rọ̀, ẹ bá mi jẹ́ kó gbọ́. Ẹ dẹ̀ wo fídíò yẹn, kẹ́ wá wò bóyá ẹni yẹn gbogbo ọ̀rọ̀ tó ń sọ yẹn ó lẹ́tọ̀ọ́ láti sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ sí national president ti NURTW. àfi tẹ́ bá sọ pé kì í ṣe president ti yín ló kù, ṣùgbọ́n tó bá jẹ́ pé NURTW ní tí ẹ dẹ̀ ríru fídíò yẹn after tẹ́yìn kan ti emerge as president tó dẹ̀ gbèrú fídíò yẹn jáde, ìgbésẹ̀ tó bá yẹ fẹ́ nìyẹn à ń dúró dè láti gbèrú gbèsè. ọ̀rọ̀ lẹ gbọ́ látẹnu Àbọ̀lọ́rẹ̀ Legacy yìí, àlàyé lẹ tún gbọ́ tó ṣe é lẹ̀ rẹpẹtẹ yìí. ṣé lóòótọ́ ni ká pe allegation tó fi káwọn kan wípé wọ́n ń gbìmọ̀ láti dá ẹ̀mí MC Olúọmọ àtòun fúnra àwọn légbodò àbí báwo? àti pé ìjìyà ǹjẹ́ ó yẹ kí ìjìyà wà fún ẹni tó sọ̀rọ̀ àbùkù sí national president wọn? ẹ máa sọ opinion tiyín sí comment. ẹ má gbàgbé láti máa follow DigiNaija Online TV lórí Facebook, lórí YouTube. ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò, ẹ máa bá mi like and share kó máa lọ káàkiri. ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ mi ní gbogbo ìgbà. ká tún pàdé láyọ̀ àtàláfíà. ó dàbọ̀.